baby. Okay. You're set. Yeah. So, balance my ransom. Sunday, of course. No, Sunday ló sọ tẹ́lẹ̀ náà, but kò pay me. Pay you. Ọkọ mi, ṣé àwọn pa mí lẹ́rìn. Èmi tí mo ti wà ń bí látijọ́ Friday. Títí di òní Monday. Ó yẹn sọ pé Sunday pẹ́ jù. Ó ti pẹ́ jù. Kò yé ẹni. Ṣùgbọ́n bó ṣe ń ṣe mí sí ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó mi kí n wà pẹ̀lú ẹ̀ títí láéláé. Kó má sì pé à ń yára wa rárá. Lẹ́yìn kájọ jáde, kájọ padà sílé wa sùn. Unless ẹ kò fẹ́ lọ fún business trip. Ìyẹn rẹ̀ tí ìyá ń sìn. Ṣé yẹ? Kí máa tẹ́ ká máa jọ faradura, forí lórí, fímú lumú fẹnu kẹnu, gbé tán lé tán. Ọmọ òwe kan tí wọ́n bá filẹ̀ lè wúrẹ́ ń gbé ni. Ọmọ tó pọ́n tó yìí tó bá lọ lọ́ńtà tó lọ rán ọjọ́ mọ́ ẹ̀. Ọlá mi. Ṣé bá ti sọ̀rọ̀ ikú náà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ṣóore, ojú ló dẹ̀ nǹkan òun rẹ̀ tó ń tani lára. Ibùjí ṣì ń bọ̀ wá boni lára. Ìgbà mélòó ni màá fi parí agùnbánirọ̀ mi? Má dẹ̀ máa kó bọ̀. And I will be yours forever. That feeling is nice. I love it. I love you too, baby. Thank you. Cool down, eh? Very soon. Sunday, my dear. All right. Yeah. After you. Thank you. Kill it. Yeah. Ṣé pé ní pé parí service ní bí báyìí? Mọ́mọ́. O mà àdúrà tí mi gbà. Àdúrà o. Ṣúrí àdúrà tí mò ń gbà, especially nítorí ti ẹni o. Kí ló dé? Pé bó ṣe wà ẹ̀ kán má gbé ẹ kúrò ní school, kán ra retain ẹ sí bí kò di permanent teacher. Ọlọ́run má jẹ́ mo rebuke ẹ. Kí màá tẹ́lẹ̀ máa ríra 24/7, you know. O fọ́ níṣà. Mo ti gbàdúrà pé tó bá parí àgùnbánirọ̀ mi kí n wáṣẹ́ sílé epo rọ̀bì. Mi gbọ́. Bẹ́ẹ̀ni, kí lè máa gbáwó gidi. Nígbà o fọ́ nì, jẹ́ kí n sọ ọkọ̀ fẹ́ tí ò yẹ. Okay. Ìwọ náà béèrè lọ́wọ́ ara ẹ̀. Course wo ló ṣe ní yunifásitì? Course wo ló fẹ́ máa ṣe nílé epo? O fọ́ níṣà. O ò mọ̀ nǹkan tó ń lọ ní Nàìjíríà yìí. O tí ibi tí dókítà ti ń gbaṣẹ́ contractor. Doctor. The contractor. Oh, sí Sẹ́ni tó láyé. ṣe Yorùbá ó lè ṣe ń bank. Ọ̀sọ̀ báwo ni? Dáfúlá, please. Mo dẹ̀ fẹ́ rí ẹ o. Just 1 minute, yeah. But I'm sorry, principal. Kó tó rí principal ní àtẹlẹ́ sáré sọ̀rọ̀. Oh, I'm sorry. You are very urgent. Ilé náà wà urgent gan. It's my father. All right. Wọ́n náà kí ló fẹ́ rí fún? O àti mo fẹ́ rí fún. Èpè ṣé kí n sọ tọ́ fún ẹ? Ṣé Dásọ́lá tó ń wò ẹ́? Okay. Tó bá sọ pé èèyàn nífẹ̀ẹ́ obìnrin láti inú èèyàn wa, mo nífẹ̀ẹ́ Dásọ́lá. Mo lè kú torí ẹ̀. Tí bá rí complexion bó ṣe pupa ẹ̀ lásán, tí bá rí ẹ̀yìn ìwájú ẹ̀, orí mi máa ń dàrú. Atọ́nijẹ́ ń tan rẹ̀ ṣá. Lọ́mọ ti dájọ́ ìgbéyàwó sọ́nà. Mi gbọ́. Ó wò dáadáa ni. Abara méjì ni bó ṣe wáyé. Padà kó lọ wò. Abara méjì ni. Dásọ́lá. Wo tó bá ṣe mistake gùnlé lórí báyìí. Ó di 7 years kó tó kó o mú nǹkan tán pé lówó. Wo. Dásọ́lá fẹ́ ṣe wedding. Kàn ṣe new news now. Ó ti di old news. Wọ́n máa wù ú ṣe wash out. Auntie, ṣé a lè wá síbi wedding? Why not? Gbogbo yín pátápátá ni mo invite àti principal àtàwọn teachers o àti gbogbo ẹ̀yin students. In fact, tí bá rí yín báyìí inú mi máa dùn gánjọ́ yẹn o. Inú àwa náà dùn láti wá bọ́ bẹ́ ṣe fẹ́ fi wálẹ̀ iná ni ṣé ẹ mọ̀ pé gbogbo ala máa miss yín ni. Ẹ wo èmi gan máa miss yín jù ṣé wọn pé gbogbo àwọn tàjọ wá serve ní school yín most of them ti ń lọ èmi kò decide láti lo week yìí láti ṣe bye bye sẹ́yìn sweet angels. bó ṣé kò ní bẹ́ẹ̀ ṣe lè dá ọgbọ́n sí tẹ́ fi lè máa ṣiṣẹ́ ní school wa ni àǹtí kan ẹgbẹ́ ilé wa ló ń gbé níbi tó ti serve lọ ti ń ṣiṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dọ́gbọ́n sí ká má bàa miss yín jù. bá ṣe máa ṣe lélẹ̀ bóyá tẹ bá ti wá sí wedding lẹ́yìn wedding yẹn bóyá mo wá lè decide láti padà wá máa teaching. What about that? Ẹ ṣé. So mo get to our okay sin. Yes. All right then. Thank you. Double. All right.
Bísọ́lá. Mo ṣe bí o ní ẹ ṣe ìgbéyàwó aláriwo ni. Gbogbo list àwọn ẹbí ẹ̀kọ́ pamara yìí ó ti pọ̀ jù. Tòótọ́ ni pé mi ò fẹ́ wedding aláriwo. But tí a bá fi dídá àwọn dáàdì mi, gbogbo òru náà máa pè pátápátá. Orí wọn ṣe kọ list, ọmọ àwọn fẹ́ ṣe wedding, ọmọ àwọn fẹ́ ṣe kíni, àwọn gbọ́dọ̀ ṣe ẹ̀wù díẹ̀ ní kẹ́kọ̀ọ́. Torí ìtagbára ọkọ mi bá kánbẹ̀, òun ló máa rà. Irọ́. Ṣé ìṣe pé Ọlọ́run sọ fáwọn ẹbí ẹ pé ẹ̀mí ìtọ́kọ ṣe? Torí ìwọ ló sọ pé o fẹ́ wedding aláriwo, òun ni mo ṣe fẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Bọ́tà pé aláriwo ló fẹ́ wo list o ti sì big deal mẹ́, kọ́tàgbára mi ká ni. So má lọ rí dínkù mi lójú àwọn èèyàn pé mi ìtọ́kọ ṣe o. Ilé ìwé kò rí bẹ́ẹ̀ ò dá. Tó tọ́ pé mi ìfẹ́ aláriwo, ó ti yé wọ náà, ó ti yé mi náà. Torí ọ̀rọ̀ àwọn èèyàn ni o, àbánijẹ má bàní débẹ̀ ni wọ́n. Ìjọ wedding tí wọ́n máa wá, tá bá fẹ́yàn kan ní IV, akóyàn mẹ́rin dání. Gbogbo wọn náà máa jẹ náà máa máa ti gba sékèwé. Màìdá tá bá ṣe wedding tán kọ́, kí la fẹ́ máa jẹ? Bá ṣe ń jẹ bá ṣe mú kò kàn wọ́n mọ́ kan tí agbára wa bá ká. Òun la máa ṣe, èmi ti sọ fún wọn bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ti mọ̀ mi. Pàápàá wọn máa ní mo lágídí, mo ṣe kí nǹkan tí mo fẹ́, òun ni mo fẹ́. Sweetheart, oúnjẹ yẹn mi ní fẹ́ kó tutù, gbígbóná yẹn ló máa láìkẹ́. Sí yẹ, nǹkan tí mo ní kó wá sọ fún ẹ nìyẹn. Ṣé eré tá bá ti jẹ tán láti wà òkè, àwa máa wo list. Kò sọ wàhálà, bó jẹ́ ògbẹ́ náà ni, ara tó bá ti insist, ọkọ̀ yẹ pé wàá tó máa kọ́ sí list, ó yẹ kán wò náà pé àwọn mi máa kà tí ó ṣe ara lù yín náà. Èwo ni kégbé àbí kí náà pé. Torí gbogbo àwọn kégbé nǹkan kan yẹn. A máa yọ dà. Kí ló tẹ̀ báwo ni ẹ̀ ó ga ọ́? Ìlú yìí ẹ̀ tẹ̀ fọ́ ni wọ́n ṣe kọ́kọ́ kọ́ síbẹ̀ ó ti kégbé báyìí sí. Ìwọ ò mọ yẹn kó tó wá sọ́dọ̀ wa. Má wọrí, kò sí wàhálà. Oya mama o, get your kele o, daddy me o, the time don't come o, 'cause I'm flying high, his name is all over my heart, 'cause no be lie, nothing can tear us apart, ba. Dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá mi, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba tí ó dojú tì mí lọ́jọ́ ẹ̀nà. Dúpẹ́. Tí a máa mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn máa ń sọ. Ọmọ yan èmèrè ni ẹlẹ́gbẹ́ ni ló má ṣe wedding náà. Àmọ́ Ọlọ́run bá mi dojú tì wọ́n, kò fi wá sílẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So happy. Nadi, wọ́n á ṣe májẹ̀mú kan fún yín sìn. Ní pé èkúrọ́ òun lálábàákú ẹ̀wà láàrin màtí. Ìyàwó mi ni ọmọdé sí i dúpọ̀ rẹ̀. Yín náà fẹ́ ṣèlérí fún ẹ pé gẹ́gẹ́ bí mo ṣe sọ ní church lẹ́nu níwájú èèyàn àtọ́lọ́run pé for better for worse ni. Mo tún ṣèlérí yẹn fún ẹ lẹ́nu níbi ìpàdé máa múṣẹ. Bẹ́ẹ̀ sí nǹkan tó máa yá wa, èṣù bí èèyàn, èèyàn bí èṣù kò ní dáhùn wa. I love you so much. I love you too. Báwo? Kí ló wà ń bẹ̀? Kí ló ṣe? Jésù. Ẹni ó ń ta mí. Ta ẹ báwo? Níbi àtàtà. Àtàbáwo kò sàtẹ́lẹ̀ mi mú bọ́ọ̀ṣì sí ká tó wá sí ibẹ̀. Bá mi wò ó. Kí ni báwo mi ò rí ọ̀kan bẹ̀? Bí báwo? Ta mí. Kí ni? Ojú mi. Kí ni? Báwo ló ń ṣe náà sọ fún mi kí ló báwo ló ń ṣe? Ó ń gún mi, bá ń gún mi. Oh God.
àdìgbò àwọn tó fi fojú or something àyè báwo. lẹ́sùn ló má gbó mọ́ bó ṣe gbé ẹ̀ gan-an ní pé ẹ̀ lájọ́ ẹ̀ náà lájẹ́. mi ò lè la I can't. àní o má gbó mọ́ sẹ́. Oyé mi náà, oyé mi rárá. Akọ̀ndídé wa nínú yàrá à ń sọ̀rọ̀. Òun ló bá ń pariwo pé yé ojú òun tà òun o. Kí ló fẹ́ ṣe é lójú? Bá fẹ́, mo yín fẹ́ ló tún sọ pé ó tà òun sí. A dẹ̀ try títí ló bá lóhùn òríran báwo. A lọ bá fọ ní bathroom, the same thing náà ni. Lápá rọ̀ṣọ̀ wá síbi náà ní ìyàwó ìdílé kan ṣe lójú. Ojú ń tàbí ti báwo? Ọ̀rọ̀ yóò yé mi. Ojú náà ló pariwo títí. Bàtà máa mú débi, a máa mú rin kò máa ríran mọ́ tòótọ́. Kò ríran mọ́? Kò ríran kan. Òun gbọ́dọ̀ báyìí. Wọ́n lọ́dọ̀ dókítà wọ́n attend. Kí ló wá sọ pé ó ṣẹlẹ̀ gangan báyìí? Wọ́n ti sọ nǹkan fún mi. Ọlọ́mọ jẹ́ kárí lábọ̀ ojú. Ó dà, wọ́n bá wa ń bí. Ẹ má bínú, ẹ pẹ̀lẹ́, Mr. Ladi, ẹ̀yin ni mo ní láti béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé ìyàwó yín ò fìgbà kan complain nípa bóyá ojú ń dùn wọ́n or bóyá wọ́n ti lo glasses rí? Irọ́ kò sọ̀rọ̀ pójú dùn rí, mo dẹ̀ mọ̀ pójú kankan ọ̀dùn kò lo glasses rí. Torí kò ṣàìsàn gan rí, kò dẹ̀ sọ fún mi pé bóyá ojú yóò débi tó mi máa ti jáde ń bẹ̀rẹ̀. Well, kò sí problem. Àwọn specialists wa wọ́n tẹra mọ́ṣẹ́ wọ́n ṣiṣẹ́ lọ. And I just want you to be sure of this. Ẹ jẹ́ kọ́kàn yín balẹ̀. Everything will be okay. Specialist? Ó lè tó yẹn ni. Ẹ jọ̀ọ́ tí Ọlọ́run, kí la gbé kí lẹ jù? Kí la tí ìsọ̀n sì tẹ̀ sáré gbé specialist wa? Lọ́rọ̀ kí ni? Ojú òdùn tẹ́lẹ̀ kí n sí. We give God the glory that we're taking our own part before we invite the specialists. So ẹ má worry, everything máa wà okay. Àwọn ilé ìkọ́ṣẹ́ mọṣẹ́. Kí n bolo àti ṣáde rí. Oh, sure. Ẹ jẹ́ àrí. Ní specialist tó rò ó. Àwọn sídẹ̀ǹtì ló sọ fún mi ìdọ̀tí lásán ó dohun àìríran mọ́ lọ́jọ́ ìgbéyàwó. Ìgbà bá ṣe rí nìyẹn o. Yàtọ̀ sọ́sibítù tẹ̀ ń lọ ìgbésẹ̀ wo gan-an lẹ ti tún wá gbé. Oríṣiríṣi nǹkan láti ṣe torí bá ṣe dọ́sítù yẹn sin adé ṣe test oríṣiríṣi àwọn specialist ti wá lọ́tún ló sì ti jẹ́ pé wọ́n ti wò ó títí wà tó ń lẹ̀ sọ pé operation la máa ṣe tó jọ máa fi là láṣẹ òpè wẹ̀ bí a ti ọba ṣe yẹn Ọlọ́run á lè fọwọ́ sí. Èmi ò sọ pé àwọn specialist yẹn ò ṣe dáadáa àbí wọn dá o ẹ wo ẹkẹsẹ̀ ìlébò ó ṣọmọdé náà àtẹ́gùn lásán ojúdo wọn àríyàn mọ́ níjọ́ ìgbéyàwó gbìyànjú ní tíráyì. Ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á wà pẹ̀lẹ́ yín náà àwọn ń bolẹ̀ tí wàá rí owó tẹ́ fi ra nǹkan ńlá báyìí fún mi torí mo mọ̀ wípé ó wọ́n. Gbogbo àwa student la dáwó ta fi ra fún yín mà.
ẹ ṣé ẹ dúpẹ́ àmọ́ owó tó yẹ kẹ́ ẹ tún fi jẹun ẹ wá febi panú. owó díẹ̀ díẹ̀ náà là dà pọ̀. ẹ̀yà ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yà kankan máa gùn. Dóyin Láyọ̀ no Láyọ̀ ẹ má bànújẹ́ má sùn ṣe mọ̀ kó ti ṣe dókítà ti assure mi pé very soon má fojú mi ríran mo dẹ̀ máa padà wá láti wá máa tíìchì mi yẹ lójú láti dé school ọ̀la ẹ bá mi kí everybody àwọn ẹgbẹ́ yín tó kù. Sọ fún wa pé lẹ́yìn tí a bá ṣe operation ìtàn pé ojú àláwádé lọ kí wọ́n lọ tún gbò. Dádì ìwé ò tó rò mo lápá mo lẹ́sẹ̀ ṣé ìtòwúlò fún mi mo wá di ẹni tí wọ́n ń lò lóúnjẹ ìdẹni tó ń wọṣọ fún èmi Dásọ́lá mo di ẹni tó ń ṣe sára bí ìkòkò. báwo ló ṣe ń ṣe báyìí Dásọ́lá mi ṣé mo sọ pé ó sú mi ni mo ló sú mi. Nání àwọn ni oníṣú ẹ ìnira yìí tí mo fún ẹ ti pọ̀ jù níbi táwọn ọlọ́mọge wà nígboro wọn lójú inú lọ ní títà ìgbà wọn ló nípa ẹ̀mí àfọ́jú títí. Dásọ́lá ohun tó sọ yìí kò tẹ́ mi lọ́rùn rárá ni Dásọ́lá wọn mo fẹ́ kí ìṣojú ẹ ojú ẹ lè fọ́ ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ẹ ò lè fọ́ láéláé Dásọ́lá tí ayé bá ṣe ń wà tí èmi sì ń bẹ lára mi wọ́n ṣèlérí fún ẹ lónìí pé kò sí obìnrin kóbìnrin náà tó lè gba ipò ìfẹ́ lọ́kàn mi títí láéláé. I love you too. Ṣó ti lọ? Kò tí ì lọ jàre nẹ́tíwọ̀kì ọ̀dà rárá ẹ̀dà máa lè dẹ̀. Tráfíkì ni. Mo tún yẹ kí ó sì lọ náà rárá wọn dé ìsàlẹ̀ yẹn sí. Okay. Easy. Iṣẹ́ jà. Pẹ̀lẹ́ ọmọ tó ṣe. Inú tráfíkì ni tèmi ò ń ṣe ọmọ bẹ́ẹ̀.
Sure. Get it there. Is it? Yeah, go there. What was your name? Hello, Timmy. Hello, Badalade. Mo ti wà lọ́nà. Okay, o ṣe gan. Andrew there. Màá bá yín láìpẹ́, ṣé ti gbọ́. All right. Ó lóun ti fẹ́ débi kó máa tó bọ́ra sí. Dà ṣé ìwà wa máa lọ gbà yẹn. No, máa dóde kóde. Táìmù ń kọ́ dà. Mo fi táìmù lè jẹ́ ìwò nítorí mo jókòó sí òkè. Fẹ́ fara mọ́ ẹ̀dá ta ni. Àjọ máa wà bí n tó wá fi dé. Àkókò lèmi ń wò. How are you? Mo fẹ́ máa wojú ẹ̀ sí ìmọ̀ pé mi. Mo ṣe ọkọ mi. Okay there. Oúnjẹ náà ni mò ń jẹ. No, rice ló bá mi sè o. Dẹ̀ ṣe stew tó fine sí. I'm fine. Love you too. Ṣé? Ọkọ ènìyàn o. Bí o. Òun náà kò ní. Mo ti sọ fún pé yé pè mí léraléra. Ó lè ráyè kọjú mọ́ṣẹ́. Àmọ́ ẹ̀yìn tí ẹ̀ ló ń bọ́ sí. Ọ̀rẹ́ mi, ọkọ bíi Badalade máa ṣọ̀wọ́n. Ìfẹ́ wọn ò dínkù. Pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wà yìí, ìfẹ́ wọn tún pọ̀ sí lójoojúmọ́ ni. Jẹ́ ká kí wọn kú ṣe o. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tó jẹ́ wípé ẹni bí ọkàn mi ló yàn fún mi. Àmọ́ tẹ́nì, ìwọ gangan ni gbogbo ọpẹ́ tọ́ sí. Látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ó fìgbà kọ́kọ́ fi mí sílẹ̀. Olúwa ni ká dúpẹ́ fún. Ọlọ́run ni ká dúpẹ́ fún. Ìwọ náà kì í ṣèyàn bẹ́ẹ̀. Ká jẹ́ pé mi náà ni mo wà nípò tó kù díẹ̀ káàtó. Wàá ṣe jù bẹ́ẹ̀ lọ. Wàá dúró tì mí. Àdúrà tèmi ni pé kí Ọlọ́run ọba kó jẹ́ kó fi ojú ẹ méjèèjì kó tó fi ríran padà. Àmín, àmín. Dásọ́lá, bòdé máa ń pè mí lẹ́mìí. Láti bí ijọ́ mẹ́ta ló ti ní kí wọ́n lọ mọ àwọn òbí òun lẹ́kìtì. Mo ṣáà ń yọ ọ́ lẹ̀. Àmọ́ tí ẹ̀gbọ́n bàbá ẹ̀ tó wá kú yìí ni mi mọ̀ nǹkan tí mo lè ṣe o. Torí wọ́n sọ pé ìlú wọn náà ti fẹ́ lọ ṣayẹyẹ. Mo dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé lọ. Àmọ́ kò wù mí lọ rárá. Tẹ́nì, má ṣe báyìí o. Má wọ́rí nípa ti tèmi rárá. Paríparí ẹ̀, wàá lo ọ̀sẹ̀ méjì pẹ̀lú wọn lọ́hùn. Jọ̀ọ́ ọ̀rẹ́ mi, ní ìgbà aládùúrà kí bọ̀dà bọ̀dé túbọ̀ mọ́ lọ́wọ́ o. Jọ̀ọ́ ṣùgbọ́n. Ta ló tó pè? Ìfẹ́ ẹ̀ náà ni. Ládì púpọ̀ ti tèmi nìkan. No, I'm okay. You want to go? That's all right, man. Díà. Fíìmù wo ló ń ṣó yẹn? Bolúwa ti fẹ́ di title ẹ̀. Bolúwa ti fẹ́. Dáì pé fíìmù bọ̀bọ̀ Túndé Àńjọlá àbí Túndé Àńjọlá hàn ní. Ok, mi ò mọ producer, ìwọ náà ló máa wo fíìmù ẹ̀ àbí. Ìpẹ́ náà ti ṣe o. Mo ti wò dáadáa. Ó ti ẹ̀ dá. Àwa lọ jókòó síbẹ̀ sí wọ́n máa ṣàlàyé fún mi. Oh.
Dasola. But why now? Why to change Shibai? Most of them because you run. Why to change run? But if you be case on the remedy, can you consider be woman for you line is a different thing. What did you have be to bati she go to go she? Some special treatment the man can go through and that's it. You'll be okay. Why did they do? So why doesn't she went to lose hope? That's why I don't like it. She will always of me pay anytime about to feel me like bad, put your man down. So why does she behave and paying what to say or mean it? Please, I beg you. Sorry, dear. It's okay, my baby. Sorry. It's alright. Okay. Yes, Carol, at least I might explain for me what you worry now. So, yeah, let's go. Go there. Yeah. Yeah, let's go. Kó sí lóru lédè ti ṣú. Oh God, wàhálà ò lè bá ìdúró ọdún lọ. Kí lè lè bá ìdúró ọdún lọ? Kí ni mo fẹ́ ṣe báyìí? Past 8. Láti òde tí èdè. Ṣé traffic ló wá lè ṣe báyìí? Kí ni mo wá jẹ báyìí? Inú fẹ́ tọ́. Lè fẹ́ tọ̀ báyìí fẹ́ yàgbé wípé lè tún jábọ́ sínsìn. Ládì tí ń pè mí. Dasola tún gbé fóònù. Ní tún gbé fóònù báyìí tó lọ. Kí la fẹ́ ṣe báyìí? Ìwọ náà gbé fóònù náà, gbé fóònù náà. Ó tún lé léyìí sí tí wọ́n yóò gbé fóònù. Then wọ́n ti lè dúró kọ́ sọ pé kí ló ṣẹlẹ̀ kí wọ́n ti help me everybody kan lọ ni. Kí ló dé tí kò gbé fún sí? Ṣé màá rògbò báyìí? Mọ́tò yìí ò ní problem kò lè láàárọ̀ yìí. Kó mi ò start kó lè dé dàtà.
Olúwadé látẹ̀kàn. Ilé má bínú. Mọ́tò mi ni ó fún mi problem. Bàdé ṣe wá mo ṣe máa fix ẹ̀ ní mi ṣe ráyè mo dẹ̀ pé ẹ̀ ò bí kọ́ àti pé kí ló ṣe tí gé wà ń bì? Ìyá àti kọ́ọ̀lù ẹ fi wọlé mo ní kí n pick call inú mi wá ń dàrú ṣe mí bíi kí n toilet mo fẹ́ mú stick mi ò rí mú àlọ́ ni ẹ bí mo ṣe ń lọ mo ti mix up everywhere. Kí ló ń gbogbo bíbá? Lẹ́ni mo tẹ̀lé clean yẹn but mo ṣáà ti clean up ara mi bóyá kó wá mú mi lọ́sìn ìgbà tó ti dé kí wá lọ clean ẹ̀. No ló máa lọ bẹ clean ẹ̀ máa lọ ṣùgbọ́n má worry pẹ̀lẹ́ ló máa lọ it's okay má bẹ lọ clean ẹ̀ ṣùgbọ́n it's okay má sọ fún mọ́. Ìyá yìí ti pọ̀ jù. Please jọ tó lọ má bínú. I'm sorry. Eégún ló fi bí mímí ṣojú àtòrídégbàlẹ̀ àwọn àgbà fọ́hùn ẹ̀ là mọ̀ pé bọ́ bá ń bẹ lóko kó dé bọ́ bá ń bẹ lódò kó bọ̀ bọ́ bá ń lànà térété ntolúfẹ̀ bọ̀ súré tètè kọ́ wá jẹ́ mi ní òun tèmi kí ló ti porúkọ ìyá rẹ̀. Àyìnkẹ́ ni sà. Dásọ́lá ọmọ Àyìnkẹ́ o àwòfín lọmọdé wo jígí ayé àwòfín ni ti kàró ojú gbúnugún kálé ojú gbúnugún kápó ológbò funfun ń bẹ lórí àjàsọ́lá gbogbo ohun tí wọ́n ń ṣe lọ́ọ̀dẹ̀ ẹ̀rà. ṣe bẹ́ẹ̀ wọ́n á mú nǹkan ní báàgì. wọ́n á mú nǹkan ní break time. wọ́n á mú nǹkan ní ìfẹ́. Stop failing! Why did you stay? Why did you stay? Why did you stay? No, I didn't say that. Hey, ọ̀pá ọmọ mi ni. Ta ló pa ọmọ ẹ? Ọ̀pá ọmọ mi ni. O jí owó classmate àbí? Èmi kọ́ ẹjọ́. Kí ni máa sọ fún yín pé kẹ́ ẹ má máa ṣe mọ́? Now, o mọ̀ pé mo hate her with passion. Ẹ jọ̀ọ́ mo bá bẹ̀bẹ̀. Kí ló ṣe? Bó ṣe wà yìí, ó jí owó ọmọ class ẹ̀, classmate ẹ̀, ó jí owó ẹ̀ bẹ́ẹ̀. Ó lè. Mo dẹ̀ máa sọ pé mo hate, mo máa sọ fún gbogbo pé mo hate kọ́ máa jalè. O tún máa lọ. Ẹ jọ̀ọ́. Owó ta ló jí? Owó classmate ẹ̀. Okay, sí tẹ nìyẹn àbí? Bẹ́ẹ̀ ni mà. Hello. Excuse me. Yeah. Mo rí níbẹ̀ yẹn lọ́sàn-án during the break time. Come on, get up, I'm talking to you. Hello, excuse me. Ó possible kò jẹ́ pé òun ló tó tọ́. Ọ̀sùn bó ṣe wà ẹ́, ló jẹ́ ká mọ̀ pé tó jí owó classmate ẹ̀ náà. Ó gbọ́gbọ́ ló jẹ́wọ́ fún wa, ló tú àṣírí ẹ̀. Yeah. Not that. Òun nìkan during the break time. Gbogbo àwọn ọmọ wa wọ́n máa ń lọ síta ni. Òun nìkan ni mo rí ní class. Níbẹ̀ yẹn tó ń search bag ń bẹ̀ yẹn. Hey. Yo. Ṣebí break time ló sọ pé wọ́n jí owó ẹ̀? Bẹ́ẹ̀ni. Good. Amórí ẹ̀ náà. Yeah, mo jáde. Let me say. Ṣé bí ló wá tọ́jú owó lówó sí? You're sorry. Give it to me. Students, ìgbà mélòó ni èmi àti àwọn teachers tó kù la jẹ́ kó yé yín wípé ọmọ tó bá parọ́ á ṣe kí ni? Á jalè. Good. Tó bá jalè kí ló máa ṣe? Wọ́n á fẹ́ ẹyẹ tàgbà. Wọ́n á fi ẹyẹ ṣe kí ni? Wọ́n á fẹ́ ẹyẹ tàgbà. Ládùúrú bí a ṣe kọ́ yín tó. Àwọn kan kọ̀ wọ́n láwọn ò ní gbẹ̀kọ́. Wọ́n ní ẹranko táwọn jẹ́ ẹ̀ làwọn máa jẹ́ lọ. Ẹni tó bá kọ̀ tó lágídí ọkàn
èmi àti àwọn teachers tó kù àwa fi agídí àfi fún yín lẹ́kọ̀ọ́ yẹn. You have to learn. You have to be academically sound. Because you're growing. And we're here to teach you. Now, today, jẹ́ káwọn tó wà lẹ́yìn rí ẹ. Ṣé ẹ ti rí? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀? Bẹ́ẹ̀ni. Ta ló mọ orúkọ ẹ̀? Oh, you. Kí lorúkọ ẹ̀? Àmọ̀pé Fálọpẹ́. Ó wà ní SS3B. Ó já olè. Ó tún wá parọ́ mẹ́lòmíì pé òun ló jí. Ìyẹn ni a ṣe pé assembly èmi àti àwọn teachers tó kù. Màá fi jófin. So ẹ̀yin tó kù ẹ lè kọ́ ẹ̀kọ́. Ẹ lè mọ̀ pé a kì í parọ́ a kì í dẹ̀ jalè. Torí pé ẹni tó bá tún dọ̀wọ́ nú yín. Ẹni tó bá dọ̀wọ́ tí ń bá gbámú. Ẹ ríran wò. I need 2 students. Oh, you, yeah, come over here. Come over here. Ẹ jọ̀ọ́ bá mi sún sẹ́yìn. Ó yẹ dìmú. Ẹ dìmú. Ó di mélòó? Méjì. Méjì tó bá ti pé 100 kẹ́ stop. Ṣé ti gbọ́? 3, 4, 5, 6, 7, 8, 9. Mo kí ẹ̀yin ọmọ ẹgbẹ́ o. A mọ̀ pé ṣí ò sí o tí o fi pé ìpàdé pàjáwìrì. Torí ẹ̀ṣẹ́ kì í dédé ṣẹ́ tí kò bá nídìí o. Ẹ̀gbin oníyọ̀rọ̀ kan ló ta lé mi nílé ìwé wa o. Àgùnbánirọ̀ kan tó kọ ẹ̀ ń jẹ́ Dásọ́lá. Òun ló fojú di àkekèé mi. Látàrí pé mo fẹ́ fìyà jẹ ọmọ kan. Níbi tí mo ti ń dá ọgbọ́n yìí, ibẹ̀ ló ti rí mi. Kàkà kó wá fojú sí nǹkan tó wá ṣe nílé ìwé. Níṣe ló wá tú mi láṣìírí. Ó sì dojú tì mí láàrin gbogbo ọmọ iléèwé. Mo fẹ́ kí bá mi fìyà jẹ. Olùkọ́ náà mọ̀ láyà o. Só ti gbàgbé pé kékeré báyìí làtàǹkiri tó fi ń ṣọkọ ojú ni. Olùkọ́ náà ó sì ti forí jalè àgbọn, ó sì ti dandan báyìí kágbọn ta. Kí wàá ló fẹ́ kí a ṣe fún ọ? Ṣèbó lójú ló fi rí mi. Tí kò bá sójú lójú ẹ̀ mọ̀, kò ṣáà ní rí nǹkan kan. Mo fẹ́ kí bá mi fọ́ lójú ni. Àṣẹ́gun. Ìwọ ìṣáàlìwò ẹlẹ́nu gbọ́ ọ̀rọ̀. Ó ní ìwọ ló kó bá òun. Àbó ògbóhun tó wí ni. Ṣọ́ọ̀dà mọ̀. Ẹyẹ ń jẹnu àgbàdá, ẹyẹ mú nú àgbàdá. Mo bẹ́ yẹyẹ, mo bẹ́ yẹ mú. Ọ̀dà náà, àkókò wo gan ní ìṣọ́jú? Àkókò mọ ló fẹ́ ni. Kí ló fi kàn? Mo fọgbọ́ kan. Kí ni tó o tún fi kàn? Àtọ̀ ni mo fi kàn. Ọ̀dà náà, kí ni tó o fi kàn gbẹ̀yìn gbẹ̀yìn? Mo fi ẹja méjì abìrù gbọ̀dọ̀ mo fi kàn. Wo kí ló dé gan-an? Wo òṣùbà ẹ̀ rèé, òṣùbà ẹ̀ rèé. Dákun, ọmọdé ò bá máa wéléwé. Tí yóò sì mọ̀wé lówè. Mo ti mọ́wọ́ ọ̀tún, mo ti fi jọ́wọ́ lẹ́wẹ́ fún. Mo sì ti mọ́wọ́ òsì, mo ti fi jọ́wọ́ fún. O ti dá méjèèjì mọ̀ báyìí. Dákun dábọ̀, pàǹdárìjì. Wo dákun. Ifábíyì, ó jẹ́ ẹ̀wọ̀ ni o. Wò ó ká ní pé kò kí n ṣe wọ̀ ni. Mo ti ní pé ọdún 16 ló máa fi wà bó ṣe wà yẹn. Ṣé wọn náà ti wá rí pé nǹkan tó ṣe fún mi ò dáa? Ṣùgbọ́n àwọn onígbà onígbọ̀wọ́ tó bá ti délé kó wá omi òkun kẹ́ fi bọ́ ojú ẹ̀ méjèèjì. Èyí tó bá dẹ̀ kù, èmi àti amáyé tẹ́sẹ̀ bá pàgírí. Wo dákun. Báwo bá kì í fún awo? Ó di dandan káwo kì í fáwo padà ní. Bá ń ṣe sí ọ̀hún láṣẹ pé ṣe sí awo láṣẹ pé dákun. Ìwọ ni kó wá bá ń bọ́jú rẹ̀ dákun. Àgbẹ̀dọ̀ ṣebí ojú ẹnìkan ló fọ́ tí èmi àti ẹ bá fojú kojú ó máa kún fún ìfín ni. Ọ̀dà náà mo ti gbọ́. Èmi ò jì sí awo bó ti wí mu. O ṣe mo dúpẹ́ o. Ire o. Tó ìbá jíròkó wọn ò pé kó lóko mọ́roko. Ìbà ajírodò wọn ò pé kó lódò mọ́rodò. Ìbẹ̀yìn tẹ́ kọ́ mi létí tí alẹ́ tí mo fi mọ̀ tẹ́ o. Ìbà ẹ̀yin tẹ́ kọ́ mi lẹ́láìwòrì tí fi ń là fún mi. Ìbà bàbá mi ń lè fa. Ìbà ìyá mi ń lè fa. Ìbà olúwo. Ìbà àpènà. Ìbà gbogbo ọmọ máríwo jìwó. Ò tẹ́rẹ́rẹ́ omi
omi ẹyẹ gbẹ́ndúgbẹ́ndú o omi òrìṣà owídì adífọ́fọ́ ṣàńlá òṣèré màgbò tí ó fomi díẹ̀ lẹ̀ tí ó mọ pọnmi ẹlẹ́yẹ ibẹ̀ yín yẹyẹ mi o ẹ̀yin lobìnrin kúkúrú tí ń lọ nígbà ọjà bá tún tàn ẹ̀yin lẹ́yẹ apápá pẹlẹngẹ ẹ̀yin abẹsẹ̀ pẹlẹngẹ mo ṣèbà ẹ̀yin àjẹ́ èmi àjẹ́ ìbá mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹgbẹ́ kọ́ tí wọn ò gbọ́dọ̀ dárúkọ tí wọn ò sì gbọ́dọ̀ mọ́ dárúkọ wọn mo júbà ń mo ṣèbà ń mo ríbà ń òréré ojú tíwílì òréré ojú tíwílì ńgbà tójú ń sunkún ẹ̀rí òréré ojú ló ṣẹ́fà fún ojú ńlójú bá rí nà kedere ẹ̀là ọ̀yá ojú rẹ̀ ọ̀la lájú rẹ̀ ọ̀yá lájú rẹ̀ ọgbọ́dọ̀ ta lájú funfun báláwù nílé àwọ̀ àlà funfun bò kọ́lẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ mi ọ̀yá lájú kí ni tó rí sọ̀n tó rí. orí mi bàbá orí mi bàbá ẹ ṣe ó dẹ lójú. mo wọ lace. Lace bẹ́ẹ̀ ni. See that? bàbá ẹ ṣe. ẹ wò ẹ mọ̀ wá tí ìdùnnú àdùnnú ju o kéétì ìtàn ẹ wò ṣé eré ìtẹ́ ìyàyọ̀ rẹ̀ lọ́wọ́ yìí bí ó bá ṣẹlẹ̀ èyí tí yóò tún ṣẹlẹ̀ yóò tún jù báyìí lọ. ẹ wo bàbá ẹ wo ojú yóò gbọ́dọ̀ fọmọ nǹkan tó bá ní ká ṣe la máa ṣe nǹkan tó bá gbà la máa fún bí bá ṣe fẹ́ ká ṣe la ṣe máa ṣe ẹ jọ tó lọ. ojú ò lè fọmọ n tí mò ń wí ni wípé èmi ó tẹ̀lé yín relé lónìí ó láwọn nǹkan tí n ó ṣe lẹ́nìí ní gbẹgẹdẹ ògbìn náà táwọn èèyàn ó fẹ́ bomi là tí ò sì ní í ṣe pa ẹ wò ẹ ṣáà fún mi ìṣẹ́jú bíi méjì kémi ọ̀wà pàwọ̀dà kí n má ṣe ọ̀múròdì mọ̀ ń bọ̀. Orí máa bọ̀. Ibi awíládé yìí ọ̀rọ̀ ń ṣe ó ti yá àwọn ẹ̀bùn tẹ́ ẹ lọ fún yín ní ọ̀gbéyàwó ibo lẹ kó sí. Inú ẹjẹ lọ bá yín. wá ní àrùn ọ̀jẹ́ ibo ló rò kó lọ dúpẹ́ ìbẹ̀fẹ́ mi ní oje. tẹ́ bá ti lọ sọ́nà sàlẹ̀ báyìí ìyàrá tó wà lápá ọ̀tún báyìí. ọ̀dà ẹ fọkàn yín balẹ̀ ẹ má kọjá àyà yín o. eléke adé o ó tútù bí ọ̀ṣun babaláwo tí ń rèlú àìgbọ́fá Ọ̀rúnmìlà tí ń rèlú àìmọ́ ní ìlú àmọ̀nì bí ẹni ṣọ̀pánù pọ́nrọ́gọ́rọ́ kó èmi kàn. ibi ire èrìgì àlọ́gbé mi rè ibi ire èrìgì àlọ́gbé mi rè ibi ire a kì í dífá òfin tọ́kọ́ tún mọ́ mọ́ ẹlòmíì ibi ire èrìgì àlọ́gbé mi rè ibi ire a kì í fẹ́ sílẹ̀ ká tún mí àwo màlúù ibi ire èrìgì àlọ́gbé mi rè ibi ire alẹ́ wípé ògùn ilẹ̀kùn lọ́jọ́ ìgbéyàwó. Bàbá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ló gbé gift fún mi. ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Bẹ́ẹ̀ni. wá pè lórí fóònù ní ìṣe ní kò tara ṣàṣà kọ́ bá mi ní torí òun lọ gbọ́dọ̀ tú ó sì gbọ́dọ̀ tú lójú mi ńlọ́dẹ̀rù rẹ̀. Diawo, this particular gift Tẹ́mi ló gbé fún mi. èmi mọ̀. ẹ so how come ti. èmi náà wọ́n dà pé kò sí nǹkan bí ọ̀rẹ́ ẹ̀ gidi ni tí ó lè dà láéláé. ẹ mọ̀ kú àìmọ̀ kan o mọ́dé ní ẹ̀ máa wò mọ̀jẹ̀síjì ní ẹ̀ mọ̀rọ̀ ẹ̀bá mọ̀ ti wí bẹ̀ pórí ìgbónú ọ̀dà ìbàjẹ́ ẹ̀mọ̀ pórí ìgbónú dáa ni ìṣe lẹ́nu awówó ẹni yóò bá ṣe wó mú ni. mo ní kẹ́ ẹ pèèyàn lórí fóònù kó súnlé bá mi ní ìsìn alóhùn lọ́lẹ́rú rẹ̀ ó wá forí ara rẹ̀ gbé
pé. fóònù ẹ̀dá wà púpọ̀ rẹ̀ o. kí ni ìtumọ̀ ilé. tẹ́mi ṣòro fún àdúró tiẹ̀ àti akitiyan ẹ̀ lórí mi nígbà tọ́rọ̀ ojú kò ṣojú fi ṣẹlẹ̀ so èmi náà tọkọ mi fi wá rò pé a ní láti ta ẹ lọ́rẹ. ta mi lọ́rẹ ní nǹkan tẹ́mi fún yín lọ́jọ́ wedding yìí. bẹ́ẹ̀ni a fẹ́ fún ẹ náà ní àdúgbò dàbẹ. ọkùnláàdì èmi ò kì í ṣe tèmi bẹ́ẹ̀ èmi ti fún yín lélẹ̀ mi lè gbà padà. wàá gba ẹ lè. lémi. bẹ́ẹ̀ni. jókòó síbi tó wà ẹranko wo ní jẹun kẹjọ gbọ ọya ní tàbí èṣù ó wọ́n jẹ mi ọ̀tọ̀ o ẹkùn ní èmi ẹkùn ọ̀hún sí rí wọ́n jẹ èèyàn lèmi àti ẹjọ́ fáwọ́dà òun dúdú àtòyí ni fún ọgbọ́dọ̀ jàrá wọn níyàn láéláé inú ojú mi ni kò wò ó ṣeé ṣe kó ṣí ọ lẹ́nu ọ̀pàpà kó pa ohùn rẹ̀ dà mú kó sì mú ọ ní èlò bàdàn bá ti tẹnu jẹ a sì tẹnu pọ̀ ọ̀yà mọ́ wí ti inú rẹ̀ jáde báyìí báyìí. kò ń ṣẹjọ́ ẹ̀ nínú. èmi ò ní gbà fún ẹ o lọ tú gbogbo inú wọdúrópù ẹ yẹn kó gbọ́n gbogbo aṣọ ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan kò bẹ́ẹ̀ mi mú gold mi o torí wọn kì í ṣẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa o. kí lè tí wà lè pọ̀ báyìí ṣé o fẹ́ lọ patí ni àbí kí ló ṣẹlẹ̀. ṣé kò tó kí n wá béèrè ni láti oṣù 5 ó ní kí n yẹ ẹ náà ṣáà ní pé kí n fún ẹ ṣé kò yàtọ̀ síra ni. àmọ́ kí ni wàhálà lórí pé torí o fẹ́ ṣe wedding ló ṣe fẹ́ gba gold ṣé bí uncle Ládì ti sọ pé kò fọkàn rẹ̀ balẹ̀ pàmò àgbẹ̀ gbogbo ẹ̀. èmi ò lè dá Ládì mi ò lè dá gbogbo wàhálà yẹn o torí kí má bàa má jìyà o ni mo ṣe yá má jìyà lọ́fà so èmi ò torí mo ti mọ̀ pé tírú ìnáwó báyìí bá wáyé kí lè rí nǹkan mi kí lọ tà kí dẹ̀ rówó mi lò lásìkò o ni mo ṣe ra gold yẹn pamọ́ tèmi bá mi lọ gbé mo fẹ́ lò. torí gold ló fa gbogbo ariwo báyìí àbí. jẹ́ kó fà á. ló dé kí ló fa ariwo àti tá mo ti ń gbọ́ ohun yìí náà. kò sí nǹkan kan a kàn ń fi ọ̀rọ̀ wọ́rọ̀ ni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo. Ládì wò má dá lóhùn èmi àti àfọ̀rọ̀wọ́rọ̀ kankan o ṣé orí bó ṣe dé ó ti da tètè bá mi kìlọ̀ fún sìnkú wọnú ilé lọ kó lọ bẹ́ẹ̀ mi gbé gold mi wá mo ní ìdẹ̀mú dẹ̀ fẹ́ gbà. ó dasara ọ̀rẹ́ lẹ́yìn méjì mi lè dá sọ̀rọ̀ yẹn. fàrẹ̀ balẹ̀ mo ń bí ẹ ṣeré ni jẹ́ kí n lọ bẹ mú gold ẹ wá. bẹ́tà. ẹ̀rẹ̀ báwo lẹ ni. adúpẹ́ ẹ kú balẹ̀ mọ́. ẹ ṣe gan. kò ṣe bẹ́ẹ̀ yẹn náà ó ti pọ̀ jù. mo Ládì wò kò lè yẹ bó ṣe máa ń ṣe ni. ẹ wo bàbá ọ̀rẹ́ mi wọ mi lé ó yẹ̀yẹ́ mi níwájú ọkọ ẹ̀ mi ò ju bíntí báyìí lọ níwájú ẹ̀ nítorí góòdù lásánlásán èdè wa máa wo gbogbo èèyàn ló ti mọ góòdù yìí mọ́ mi lára. ó má bànújẹ́ lórí ọ̀rọ̀ díẹ̀ ìwọ ti lálàfẹ̀yìn tó ti lólùgbẹ̀kẹ̀lé torí bó o ṣe ń sọ̀rọ̀ inú mi ń ru inú bí mi ni kí ló fẹ́ ká ṣe fún un. bàbá mi ò fẹ́ kó gbádùn ọkọ ẹ̀ bó tilẹ̀ nǹkan kéré tó níṣẹ́ ló ń ṣe níbi kékeré fọ́ lójú dànù. yíyan náà dáa igbákejì ikú ni afọ́jú jẹ́ wọ́n pèsè iṣẹ́ ńlá kan fún ọ níwọ̀n ìgbà tó ṣe pé wọ́n ti ń gbèrò àti ṣègbéyàwó ó wọ ẹ̀bùn kékeré kan inú ẹ̀bùn yìí wọ́n pèsè iṣẹ́ yìí sí àmọ́ wọn bá ti pèsè ẹ̀tọ́ máa fojú kan tó ẹnikẹ́ni tó bá ti fojú kan báyìí ojú rẹ̀ ó fọ́ pérégedé. tèmi pẹ̀lú àdúró tí mo ṣe fún ẹ tèmi tí mo finú tọ́ ẹ tó pé wọ nìkan ni mo gbọ́kànlé tí máa ń sọ̀rọ̀ mi fún ìtorí gold lásánlàsàn ló ṣe fẹ́ sọ mí sínú òkùnkùn ayérayé inú mà níkà o. imú nìkan kọ́ níkà ojú làbá máa pè níkà tí ò jẹ́ àríkún àṣebí ìkà ní kíní burúkú tí ń bẹ lórí ìjókòó yìí ẹni agbójú òkun lé ò jẹ́ ẹni agbani ẹni a ní ó kíni lẹ́yìn ó sì fẹ̀gún sọ́wọ́ ẹni a ní ó fẹ́ni lójú tó fata sẹ́nu wòmí wò ẹ̀dá ò ṣeé finú hàn ìbáṣepé gbà lèèyàn máa fi gbogbo nú ẹ̀ dání ìbámọ̀ ti mọ̀ rí báyìí ìkà ní kíní burúkú tí ń bẹ lórí ìjókòó yìí. kí lára bẹ́ẹ̀ ṣe ń sìn. díà bàbá èmi tèmi o mo fa tèmi lé Ọlọ́run lọ́wọ́ kí Ọlọ́run kó ṣe ìdájọ́ fún tèmi. kó lọ ṣe ìdájọ́ ok kó tó di level tí Ọlọ́run máa fi ṣe ìdájọ́ èmi á kọ́ ṣe ìdájọ́ tèmi ní ayé ìmọ̀ bàbá ṣe fún mi láyè. wọ́n wulẹ̀ ṣe ìdájọ́ kankan mọ́ ó ti forí ara rẹ̀ gbé ẹjẹ́ ó mọ̀ bá tiẹ̀ lọ ó kú ó sì kú wàhálà ti ẹnu ẹjẹ́ ó mọ̀ gbé lọ. ẹgbẹ́ náà. Uncle Ládì
ẹ má jẹ́ kí n gbé. gbígbé là ń gbé ẹgbẹ́. kò ṣeé gbé fẹ́mi. ẹ jọ àti tèmi ẹ gbé kìíní ìṣe àní kí n gbé. you.